Ẹ kú ojúmọ́ ọmọ Yorùbá. A ti jí láàárọ̀ yìí, a ti ń gba bí oko wájẹ wa lọ. Ohun tá jẹ là ń wá lọ, a ní pàdé ohun tí ó jẹ wá. Wá ń bí ọwá wí tiẹ̀, ayé ò ní ti ẹjọ́ mọ́ wa lọ́rùn, ayé ò ní dáṣọ òòjọ́, wọn ò ní dá fún wa. Èwo láṣọ òòjọ́, aṣọ ẹ̀wọ̀n, èwo láṣọ òòjọ́, aṣọ ọkú, ayé ò ní dá fún wa. Tí o bá jogún ìmọ̀ mẹ́wàá lọ́dọ̀ bàbá rẹ, tó bá tún rí bàbá ẹlòmíì gbà kó fi kún kọjá 11. A kì í ṣègbéraga lórí ohun tí bá ń bẹ lọ́wọ́ ẹni, èyí tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ tọ́jọ́ lójú, tó bá tún rí bàbá ẹlòmíì ó tún jù lọ́wọ́ tiẹ̀ lọ. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Tí èèyàn bá ń gbẹ tí ń rù láì nídìí, ó ti lọ hospital, ó ti ṣe, ó ti mọ̀, wọ́n ní nǹkan kò ṣe, òun ní sì ń rù ní gbẹ yìí. Ọgbọ́n ìbílẹ̀ táwọn bàbá wa máa lò sí, òun ni mo fẹ́ kọ́ yín yìí. Ìtọ́jú ewé àtegbò lélẹ́dùà ló fi rán Lúkúmọ́nù ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tí wọlé ọkọ ti pẹ́ ni àbí iṣẹ́ rẹ̀ ń ṣòjòjò, àbí lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n ń ṣe bákanbákan, inú rẹ̀ ò dùn sí tó. Kánsẹ́lì lọ́fẹ́ ni kàn sí Lúkúmọ́nù ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, ṣùgbọ́n má gbàgbé pé ó sanwó consultation. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́. Ẹ bá mi tọ́jú ewé tòtó. Wọ́n á ní àwọ̀ tí tòtó bá mú wáyé, òun ní bá a rọrùn. Ẹ̀rù alámọ̀ lọ́pọ̀lọpọ̀, ẹ bá mi tọ́jú ẹ̀. Ewé ìgbá, èpògi ìgbá tá a fi ń ṣe irú jẹ, ẹ ti tọ́jú ẹ̀. Èpògi osè, èpògi àmùjẹ̀, ọyẹ ẹ̀sìn kó jiná, àìjẹ́ òru paná. Ẹnikẹ́ni náà kọ́ máa mú dáadáa. Á wàá gun ọṣẹ rẹ̀. Ewé tòtó, ẹ̀rù alámọ̀, èpògi osè, á gún un lọ́tọ̀. Òun ni wọ́n máa fi wẹ̀. Àwa Áfíríkà, ìgbéraga máa ń kó bá wa púpọ̀. Ọlọ́run kẹ́ wa ṣùgbọ́n àmọ́ yìí. Tí bàbá rẹ bá ń wo wèrè, ó ti sọ ọ́ dolówó. Èyí tẹ̀ fi ń gérí òkú káàkiri, má gérí òkú mọ́, discover yourself. Ẹlòmíì mọ̀kàn máa ń wọ ẹlòmíì ní bàbá òun ò fogún kankan lọ fóun, àwọn ò jogún kankan lọ́wọ́ bàbá òun. Orí rẹ̀ ni ò pé, orí rẹ̀ ò pé. Tó o bá jogún àgbẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀, modernize ẹ̀. Tó o bá jogún àmàlà títà lọ́wọ́ ìyá rẹ̀, sọ ọ́ di tayé òde òní. Ẹ máa gbọ́ ẹlòmíì Mr. Ọ̀ṣúnlákin, Mr. Àyẹ́wálé, Mr. Ògúndìran. Bàbá rẹ̀ sì ń bẹ tó jẹ́ pé bàbá rẹ̀ máa ń gbẹ̀bí, tó jẹ́ pé kò sẹ́ni tó dọ́dọ̀ bàbá rẹ̀, wọ́n wàá dúpẹ́. Ó yẹ kó kọ́ gbogbo kìíní yìí lọ́wọ́ bàbá rẹ̀, ó wàá ṣẹ̀ lọ kẹ́kọ̀ọ́ pé bóòlù àti ṣe tablet. Lẹ́yìn ìgbà tá a kọ́ gbogbo ẹ̀ tán lọ́wọ́ àwọn tó bí wa, làwa náà wá lọ ilé ẹ̀kọ́ rẹ̀, bó ti yẹ kí wọ́n náà ṣe nìyẹn. Báwo lè ṣe lè ṣe àgbo tó preserve ẹ̀ tí ó pẹ́, bóòlù làwọn bàbá wa ṣe ń ṣe tí ó máa pẹ́. Kéde pé gbogbo àgbo ẹ máa kó kinní nínú ògógóró, ẹ máa kó kinní nínú ògógóró lẹ́ẹ̀kan máa mú ògógóró káàkiri. Rárá, bàbá rẹ̀ ń to egungun fáwọn èèyàn, kọ́ egungun yẹn, kọ́ kàwé kun, kó di ní ńlá, ọ̀kọ́lé ọ̀rọ̀ kan mbẹ́. Jẹ́ wọ́n máa pè ọ́ ní bàbá elégungun, ọ̀gbọ́ lọ́kọ́. Tó bá jẹ́ pé ọ̀pẹ bá ní bàbá rẹ̀ bá máa kọ, gbìyànjú kó dá oko ọ̀pẹ dáadáa, kó wá modernize ẹ̀, ó rí i pé yóò dìrú dìgbà mọ́ ọ lọ́wọ́. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé bàbá rẹ̀ àwọn aláàárẹ̀ ni máa ń wò, jẹ́ ń já ọ sí nǹkan kan.
nígbà tẹ́mi kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa wo egbò àdá àjínà àṣírí mo fẹ́ gé fún ọ yìí tí n bá parọ́ ọba tó ní mí kó fìyà rẹ̀ jẹ mí. bàbá wa kan bẹ ìnídàá ọkọlé náà bàbá yẹn gbajúmọ̀ níbi kọ́ máa wo egbò àdá àjínà. mo wá kọ́ lọ́wọ́ bàbá mo ní bàá mi mo fẹ́ kọ́ nípa báwo ni wọ́n ṣe máa ń wo egbò àdá àjínà. àwọn ní kò sí lè tó bá ti lè ṣe wàhálà rẹ̀ báyìí 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 ṣé bẹ́ẹ̀ ni n bá bẹ̀rẹ̀ àbí bí ìgbà tí mo da àgbàdo síta àwọn èèyàn bá ń rọ wá lọ́dún náà lọ́hùn ó ti pẹ́ o dé pé tí n bá jáde nílé látàárọ̀ báyìí gbogbo àwọn tí mò ń tọ́jú ní màá wọlé wọn káàkiri tí màá lọ bá wọn wọ ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mélòó la kà èmi náà wá tó ń sá eré kun èmi náà tó ń sá eré kun èmi náà tó ń sá eré kun oúnjẹ àdá àjẹ oúnjẹ ńlá ni bàbá yìí lé mi lọ́wọ́ yìí nígbà tí màá kọ́ lọ sí Côte d'Ivoire nígbà yẹn lọ́hùn wọ́n ti bọ́dà ni agbanúgbò Ghana ní Abẹ́ngùrú lọ́mẹ́fà lálẹ́ lójú ọ̀nà ibì kan bẹ tí mọ́tò wa lọ bàjẹ́ sí ṣe mọ̀ wípé igi tí a máa ń lò fún egbò àdá àjínà yìí àbí bí ìgbà tó jẹ́ pé ilẹ̀ ṣẹ̀wù níbẹ̀ lọ́ba pọ̀ rẹpẹtẹ mi ní ẹ rí igi yìí ẹ rí òun lélẹ́yìí o àwọn tó sì ti mọ̀ mí tẹ́lẹ̀ torí mọ́tò ta tó tẹ̀léra wa ń gbà yẹn mọ́tò lé ní mẹ́fà tí gbogbo wa bọ̀ọ́lẹ̀ tá a máa rìn àwọn tó ti wá mọ̀ mí àwọn èèyàn sàn wọ́n tẹ̀lé mi lẹ́yìn wo tiẹ̀ jẹ́ ń gbádùn fáwọn ìbéèrè bàbá kí làá fẹlẹ́ yìí ṣe bàbá kí làá ṣe mọ kàkàkàkà ó sún mi nínú gbó àkàṣe fídíò ni igi yẹn pọ̀ lọ tọ́tọ́ lọ́rọ́ kó sọ́mu ní Ògùn rèé ẹlẹ́mìí gan wà ní òyìnbó tó yẹ pé ewé tó yẹ kó sọ ọ́ dolówó ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà àwọn ọ̀kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ wọn ò mọ̀ tọ́ba bá lọ yẹ ọpọlọ ẹlòmíì ìwé owó tí ń bẹ lórí rẹ̀ ewé àbámọ́dá àti ewé ewúro lọ wọ́n mọ̀ lásán náà nù ewé àbámọ́dá ewé ewúro ewé àgógó ogún òun èyí táwọn èèyàn lọ gbé sórí jù láyé òde òde ewé pọ̀ lọ jùrá akẹ́kọ̀ọ́ ni má wérí òkú mọ́ àwọn sẹ́tà á ṣe tọ́jẹ́ pé ìwọ gan ó di gbajúmọ̀ àwọn ọmọ rẹ̀ ó jogún rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n lè sọ níta pé bàbá tiwa wèrè ní máa wò bàbá tiwa yìí máa tọ́jú aláboyún tó ì jẹ́ pé àwọn èèyàn tún bẹ lọ́hùn pé káwọn orí kọ́ lọ́dọ̀ yín ṣùgbọ́n ìtìjú ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi láyé àtijọ́ báwọn èèyàn bá béwé lọ́wọ́ wa àní àwọn pípù yẹn ti lè jáwé jù àwa pípù yẹn tí wọ́n la ti lè jáwé jù àwọn ọ̀hún ni wọ́n dán léwé káàkiri tí kálukú ń wọnú gbókì tí ń gbé kámẹ́rà káàkiri yìí o tí gbogbo wọn máa tẹ kámẹ́rà káàkiri when you take this thing you can máa wọ ẹlòmíì bẹ́ sú ẹ báyìí ẹlòmíì gan pé kó ewé lẹ́nu ẹ̀dùnmọ̀ pé léyìí ọmọ ń pa ẹ̀ ibi wọn ń gọ́gùn ẹ̀ ni kò pé dandan kọ́ ọmọ gbogbo oògùn tó bá jẹ́ pé oògùn mẹ́ta náà lọ́ bá mọ̀ kọ́ dájú kò sì dúró lórí ẹ̀ kó tó wá ìmọ̀ kún ìmọ̀ lórí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni tó bá yẹ pé kápẹ́ńtà ọ̀bá gbé ọ́ iṣẹ́ mi ìtọ́ bá rí pọ̀ bá ní làákàyè nípa rẹ̀ ẹ wo Nàìjíríà lónìí talent tọ́pọ̀lọpọ̀ tó discover rẹ̀ òun lọ sọ ọ́ dolówó owó tí ìran rẹ̀ ò ní owó yẹn wọ bẹ̀ ẹlòmíì ká pààyàn lẹ́rìn ni ìdílé wọn dolówó gbogbo ẹ̀ náà kọ́ ni gérí òkú gẹ́sẹ̀ òkú ẹ ṣe làákàyè lọ́kọ́ iṣẹ́ gidi tọmọ yìí pé iṣẹ́ yìí èyí ó ṣe fi lé ọmọ lọ́wọ́ èèyàn mi adára fún wa òun la jùlẹ̀ yìí ọtọ́lẹ́kùnú ọkùnrin kù ń polówó fún ọ ìyànjú lágbára wa ìtọ́jú ewé àtegbò lẹ́lẹ́dùà lóbìnrin lókùmọ́nà ọmọ ẹ̀dá rẹ̀ ó ti wà lé ọkọ tipẹ́ ni àbí àrùn kan ní yọ lẹ́nu èyí tá a bá mọ̀ ń pa rẹ̀ tẹ́ bá déwájú wa á sọ pé a mọ̀ ń pa rẹ̀ ṣùgbọ́n mo máa ń polongo fún wa pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ẹ máa lọ ṣàyẹ̀wò ara yín lọ́sítà
ẹ máa mọ ohun tí ń ṣẹlẹ̀. Àyẹ̀wò méjì ní ń bẹ, spiritual check up ń bẹ, ṣá ń gbọ́. Bẹ́ẹ̀ náà ni àlàáfíà ara, health check up òun náà wà. Ó ṣe jẹ́ nù, á dára fún wa o. Tiwa lọ́lọ́run ó ṣe, kò ní sí tọ̀tá wa. Èèwọ̀ lẹ́lòmíì ń jẹ láyé rẹ̀ bí polúkúmuṣu. Àlàáfíà ẹlòmíì ló dínkù lórò páyé ní ṣèun. Ẹ máa ṣàyẹ̀wò ara yín lọ́sípítà, ẹ máa lọ yẹ̀jẹ̀ wò, ẹ máa yẹ BP tension yín, ẹ máa yẹ̀ ẹ́ wò. Bó ṣe jẹ́ nù, ògógóró kọ́ ni ó wù ọ̀sán o. Agbára Ọlọ́run yóò wù ọ̀sán. Tó bá lo nǹkan tó jọra wọn sí, yóò wù ọ̀sán o. Tiwa lọ́lọ́run ó ṣe, kò ní sí tọ̀tá wa. Gba nọ́mbà yìí ó mọ́dọ̀ +2348032983298. Kò sí kọ́ńtírì tí mo wà tẹ́ bá pe nọ́mbà yẹn tí bá ti róòmù ẹ̀yọ́ wọlé. WhatsApp mi ni ọ wàá pe nọ́mbà mi, ewé kíní kan fílẹ̀ ní òpin ìnídọ̀ lóhùn. Àǹfààní wà fún ọ̀tọ̀ bá fẹ́ join private group, owó ni wọ́n fi ń wọ bẹ́ẹ̀ o. Àǹfààní wo lọ́wọ́ àmẹ́ àwọn ewé tá a ti fílẹ̀ tipẹ́ tí ò yé yín ẹ gbọ́ lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n ìta bá ta ń kókó kò sọ̀rọ̀ lórí ẹ̀. Àbọ̀ ọlọ́lá ni ọbẹ̀ máa gbọ́ tó máa lára ẹni wọ́ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́, a máa ṣàlàyé ẹ̀fọ́ àti ohun tó ṣe sí, ṣùgbọ́n owó ló fi wọ́ bẹ́ẹ̀ láti Nàìjíríà lọ 10,000, ṣùgbọ́n láti orílẹ̀-èdè Togo Benin lọ ní sẹ́mi-sẹ́fà ni ló fi wọ́ bẹ́ẹ̀. Lágbára rẹ̀ yà sẹ́nu ẹ̀kẹ́ mú òṣìjẹ́nu. Panama orílẹ̀-èdè Benin +2290154651928 +2290154651928. Ire o, ire kàbìtì.